àwọn jagunjagun ilẹ̀ Yorùbá èyí táwọn ọlọ́dẹ ìbílẹ̀, ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà, ẹgbẹ́ Oòduà People's Congress OPC tán wà nínú wọn máa ti ṣe ìpàdé pàjáwìrì ní ọjọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú èyí èyí tí ṣe ọjọ́ 18 nínú oṣù karùn-ún ọdún yìí, the 18th of May 2026. Gbọ́mi ṣe fẹ́ tẹ̀yìn wọ ìgbín Yorùbá lẹ́nu tó yìí jẹ́ pé gbogbo àwọn jagunjagun yìí wọ́n ti panupọ̀ láti jẹ́ kó dìímọ̀ pé àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá wọn ṣe dáadáa tó fáwọn ọmọ Yorùbá nítorí pé ó yẹ kí wọ́n sì lè múra sí ètò ààbò ilẹ̀ Yorùbá jù báyìí lọ pẹ̀lú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá lásìkò yìí. Ẹ rántí wípé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó ṣẹlẹ̀ ní abúlé ìlú Ògbómọ̀ṣọ́ tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́sẹ̀ tó kọjá nínú tó jẹ́ kí ariwo kó tó ta lórí ètò ààbò ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀ nítorí wípé ilé ìgan ló fa ìpàdé gbàjáwìrì táwọn jagunjagun náà tí wọ́n ṣe ní ìlú Ìbàdàn ní Olúyọ̀lé tó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ajé tí ṣe ọjọ́ Monday tó ta wà nínú èyí. Ẹ rántí pé lọ́jọ́ Ẹtì tí ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá èyí tí ṣe ọjọ́ 15 nínú oṣù karùn-ún ọdún yìí, the 15th of May 2026, ìní àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì iná máa ya wọ abúlé kan ní ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń pè ní Ahoro Ẹ̀sìn-Ilẹ̀ àti Yáwọ́tà tó sì jẹ́ pé níṣe ni wọ́n máa jí àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ súnmọ́ 50 tó jí wọn gbé kó wọgbó lọ. Bákan náà wọ́n pa olùkọ́ kan, wọ́n pa ọlọ́kadà kan, wọ́n pa akẹ́kọ̀ọ́ kan ká tó gbé ọ̀gá àgbà iléèwé náà ìyẹn arábìnrin Rachel Alamu àti àwọn igbákejì ọ̀gá àgbà iléèwé vice principal méjì pẹ̀lú àwọn olùkọ́ bíi 3 míì kí wọ́n tó kó wọn wọgbó lọ nínú ètò jẹ́ pé wọ́n tó bẹ́ ọ̀kan lórí nínú àwọn olùkọ́ náà nínú àhámọ́ wọn èyí tó fi fídíò ẹ̀ síta. Ọ̀rọ̀ yìí inú máa jẹ àwọn èèyàn ní kàyéfì tí wọ́n fi ń jẹ́ kó di mọ̀ pé ogun ti wá wọlé sílẹ̀ Yorùbá lára o bí àwọn Fúlàní afẹ̀míṣòfò tó bá fi lè ń ṣe nǹkan tó ń ṣe nílẹ̀ Haúsá tó ń jí àwọn akẹ́kọ̀ọ́ kó ń lè wé tó bá fi bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá wọn ni ewu wà lóko lóńgẹ́ fún rẹ̀ gan ewu ni. Nígbà yìí ọ̀rọ̀ ó ti dójú ẹ̀ o nítorí pé gbogbo àwọn jagunjagun ilẹ̀ Yorùbá wọ́n ṣèpàdé lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú èyí. Nínú ọ̀rọ̀ ẹ̀ ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn olórí Àgbẹ̀kọ̀yà olóyè Abdulrasaq Ọlọ́kọ̀ ó jẹ́ kó dìímọ̀ pé àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọn ṣe dáadáa tó ó ní wọn àfọwọ́ yẹpẹrẹ wọn àfọwọ́ gidi wọn àfi mú ètò ààbò ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni aṣojú ẹgbẹ́ OPC ọ̀gbẹ́ni Akínpẹ̀lú Adéṣínà òun náà sọ̀rọ̀ ó ní àwọn àmọ̀tẹ́kùn tí àwọn gómìnà dá kalẹ̀ ó ní wọn gba àwọn jagunjagun síbẹ̀ ó ní òṣèlú